وعلى fún wa láti àwọn tó yẹ kó wọ́n dá Ọlọ́run ìtọ́lọ́run bá ṣàdéhùn lẹ́yìn tàbá ní jẹ́ pé ọmọ mi ni a gbìyànjú nínú àwọn ìgbà tí wọ́n bá ìgbìyànjú lẹ́nìkan kan wọ́n ti sọ ọjọ́ tó gbà lọ́dọ̀ tó yẹ kí ojú rẹ̀ yìí bó làwọn ìlú lọ́kùnrin tó ń ta rẹ̀ سبيل ولا
لا يقدرون اشتهر wà chọ́ọ̀chì kan àfikún nígbà nínú àwọn tí wọ́n gbé ọlọ́run sọ عند البيت àti pé wọ́n sì sọ pé nílé habs parí àjábá ní bá ń ṣe dáadáa àwọn náà bọ́ bá tàwọn خير ju táwọn wà ń bẹ̀ lọ ó fi ibi tó ní kálukú náà ti bẹ̀rẹ̀ sọ dúró nǹkan tí ẹ wà lẹ́ni tó anna fikum tánàbí bá mi ní ọlọ́run sọ ìtẹ́lómi
وكرر إليه حديث أنس بن مالك رضي الله عنه كفرك ما فيه مما قتل كي هو فعلا أنه لله من الحديث كان لا يحب ọkàn rẹ̀ lè ní pé ìwọ náà láàṣọ àti àti pọ́ńbẹ̀ ó jẹ́ ó sọ pé ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ṣòkòtò bá wa ń wọ̀ ní ìsìn ṣòkòtò yẹn wá ń jọ wípé àgbà ẹni tó wá sí fún àgbà ìsà ìgbàgbọ́ sọ́lọ́run wọ́n so ó sọ pé wàrọ̀ títí títí bá mi rán mi
gangan ní ìpìlẹ̀ ẹ̀sìn ti wá láíláí ibi tọ́lọ̀ ìfẹ́ bàjẹ́ àwọn sì mọ́ pọ́n lọ́rin wà máa yẹ fà yóò fi hayati dunya sallallahu alaihi wasallam Nabi sallallahu alaihi wasallam kana imani tariya la ya'rif ẹni tó bá ti tí àti síbò ní táwọn èèyàn ti fẹ́ràn Ànábì jù law kana hubbuka sadiqan wa anta taz'umu hubba gbogbo tó bá lọ fẹ́ràn èèyàn bí Ànábì mọ́ tí wọ́n yí ń kún kílẹ̀ wọ́n kà lórí tó wọn ò ní désàlẹ̀ láti súnà wọ́n láti kàábẹ̀ láti inú fún àwọn apá àwọn ẹ̀dọ̀n fi sahih nínú lẹ́tà tánàbí kana bal kana wọ́n sọ pé mo ń parọ́ ní ìbá pa ilẹ̀ sáàtọ̀tàn tó lóun àwọn
Wallahi la. Kí wá ṣe pé súnà ajá wa tí a ríra. Àmọ́ à ń tẹ̀kú alaihi wasallam ọmọ ni yáà bẹ́ àrùn àti àbá أخبرنا شعيب عن زهري عن سالم بن عبد الله عن عبد الله الإسناد الذي يوصل إلى رسول الله هذه سفينة النوح من تخلف عنها غرق في àìmọ̀kan àti ìsọ̀rọ̀ ọlọ́mọ̀ká wọ́n ṣe wá lọ lẹ́yìn ha kánà إياكم من الهلك bá mi rán mi gan ìlú jẹ́ mọ́ fi tọ́lẹ̀ mi bàbá mi ti yìí jẹ́mbẹ̀ tó pọ̀ ní rahimahu وشيخ آدم الإله ẹ̀jẹ̀ wọn làwọn náà sallallahu alayhi wa sallam wọn àyíbẹ̀ ń sọ yìí ti sùn mẹ́sàn àbí ìlú ànábì bá ti lọ tó ń dẹ́bẹ̀rẹ̀ ní àìnà
wọ́n ti bí ẹ bá ń wọ́ ọmọ yìí ẹ bá mi wá ẹ̀yìnà kọ́nt alam akun ahidtu ilayka ma ahid ṣe bí mi àti ẹ ti gbé àdéhùn wípé o ní pẹ́ ní ìsìn ráì ní ìsìn ìṣòkòtò ló gbé wádé wá ní ẹ mọ́kà ní kí rán ní káfọ̀gàwọ́ sọ fún wọn pé bí súnà náà ti rí nìyẹn súnà òun kọ́ la fi ń define súnà àmọ́ ní ilé síbòmí tí bá tẹ̀ ó lè mọ́ fi ìbò bá mú tó sì bá ẹ̀rí mu náà ni pé Islam so lẹ́yìn ìgbà tó ó sì rántí Salman Al-Farisi yí máa ń yá wọn tètè fi hàn lẹ́bàá so ráwọn àìdúródédé yìí ní àbá wo àwọn sàábí ànábí wọ́n jí àjúbẹ̀ ṣùgbọ́n wọ́n tètè fi ọ́lẹ̀ ìmọ̀ràn bèèrè nìyẹn ní kẹ̀dí sàtínláwọ̀ mo rí àwọn kan tí wọ́n kírun náà ṣọ́ọ̀ṣì wọn fa ìkú lọ́dọ̀ wọn tí tó rùn fi wọ̀ ọ̀ọ́lá èyí bú náà yìí tẹ́ fáwọn òbí rẹ̀ mọ́ tí ó lọ mọ́ kó mílìkì fún àwọn òbí láìka khayrun minhu ẹ̀sìn rẹ̀ tọ́ tí ń ṣe tẹ́lẹ̀ iná tàà ń bọ àti táwà tó báwọn bàbá rẹ̀ tó ṣe bẹ̀ ma alfayna alayhi aba ìrọ́lẹ̀ sí máa ń pa tẹ bá fẹ́ fi àwọn bàbá ilé àmà náà ló yẹ kásìjọ máa gbé dọ̀là tálọ́mọ ìyàgbẹ́nu gbó gbogbo nǹkan lẹ́rù bá ẹ̀mọ̀ èyí tó dánú sí àwọn bàbá yẹn tó dánú ẹ̀wọ̀n Al-Farisi sọ fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ kan yìí róòdì qala alayhi salatu wassalam ẹ máa sọ dodo fa'in
'inda Allahi kadhdhab. Al-Imam Nawawi sọ lórí hadisi yìí. Gbogbo yóò jẹ́ Hausa àbí Igbo àbí ọmọ ìlú wọn. Wà lẹ́mìí tiẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ olùdó. Ìgbà tiẹ̀ yìí. Àfáà mi la ẹlẹgbà ẹ tí ó pẹ̀lẹ́pọ̀. So dan thumma habasani. An-Nasara mo wá wá ẹni tí ó bá mú lẹ́tà lọ sọ́dọ̀ àwọn An-Nasara fa akhbiruni. Ẹ dákun màá máa wà ní ògbèkùn yìí. Ó ní níjọ́ qala faqultu lahum idha qad ẹjẹ́ wọn ti ṣe tẹ́kà ti fẹ́ máa lọ kí wọ́n táwọn bàbá rẹ̀ wá ń fi àjẹ́ onílù náà ní ẹjẹ́ wọn fẹ́ ṣe tán tábà ti fẹ́ ṣe tán ila biladihi thumma kharajtu ma'ahu. Afdalu ahli hadha ad-din. Wọ́n ní usqafu kuna ma'ak. Wọ́n ní báwọn sàbí tí wọ́n ṣe Salman Al-Farisi yìí ó ti lọ ìlú kan rí riwaya yìí pọ̀ nínú Bukhari but níkanú wọn olórí wa wọ́n sì máa ń retí ìwà tàbá mọ̀ nínú riwaya
gan tí bá ń tayé mọ̀ dùn rẹ̀ ohun rẹ̀ dùn. Ibn Ummi Abd ẹ̀sìn gbọ́lọ́gbọ́ tó ní à tí ìbá wọ́n wá jọ́ǹkan wà lórí wọ́n lórí àwọn sàbí ìsì parọ́ wọ́n ní mi dé kọ ti sáàkì ẹsẹ̀ tẹ́yìn wo yẹn torí pé ọmọ ọkùnrin kan wà tí ó tó dúró dédé sí torí pé níṣan ya jẹ Salman Al-Farisi gá ó lóun dé gbà tó débẹ̀ wọ́n lóun ló mọ ẹ̀ wọ́n láàrín stadium inshallah ẹ máa gbé dáwà káàkiri ẹjọ́ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ́ kẹ́nìkan bó ní ṣe wá táwọn ẹ jẹ́ ká fún rere ẹ̀sìn Ọlọ́run bá wà náà bẹ́ẹ̀ kẹ́bọ́ láwọn
ìgbà Islam o. Ó ṣe wà interested tó kí ní dá mi dúró. Gbogbo kalẹ̀ kan rí o ti pa àwọn arúgbó orí. Bá dáadáa bàbá wọn kéwú lọ́wọ́ ní kúrò. Oná fi ní ó ní mo bá dọ́dọ̀ ilé èèyàn dáadáa. Man khayr ó ní mo bá tó lẹ́ mọ́gbà bí ó ní mo tún dúró ti yẹn náà títí èèyàn dáadáa lọ náà yóò ṣe tó yẹ kó ṣe yóò kírun lásìkò yóò ṣe nǹkan olóò náà tó fẹ́ kú ẹwọ ọdún tí fi ń ṣe kíjímọ́ fẹ́ nìkọ̀ọ̀kan wọn in tó sọ fún alákọ̀ọ́kọ́ yẹn ni pé nǹkan mẹ́ta ló sọ fún nígbà tó dọ́dọ̀ ọkùnrin yẹn ó ti dọ́dọ̀ rẹ báyìí ó ní màá máa kọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó sì kọ́ mi ní ṣe fún wọn khidma wọ́n ṣe khidma fún wọn sórí ìbò wọn ti mọ̀ ti pẹ́ tí ìwọ̀n gbàgbà dáadáa lọ́wọ́ èèyàn ṣe khidma ẹ̀. Aláìlórí ti ṣẹlẹ̀ lómi tí ó bá ní ìgbà tó kọ ní Fatiha èèyàn kẹrin Salman Al-Farisi àmọ́ lọ bọ́ sí o àkókò táwà fi Tọ́yíbà yóò ṣe jíra lọ sí ìlú kan ní Madina marhaba yóò ṣe nakhla pọ̀m̀bẹ̀ ọ̀pẹ dàbídù yóò pọ̀ bẹ́ gan ìlú ẹ̀ yẹnká fún maktubun bayna katifai láàrín tí wọ́n bí ànábì mọ́ ni khatamun nubuwah yaqbalu al-hadiyya wa la ya'kulu as-sadaqa
fara'aytu qawman min bani gbé lọ sí ìlú báyìí ti bẹ̀ lọ́wọ́ mi èyí sì kó àwọn ìlúkúrọ́ zọlamọ́ọ̀nù mo sì dẹ̀rú sẹ́mọ̀ tún ẹrú èèyàn àǹfìní sí ìsòkò títí fàjá àrọ́jùlú mímbà ní kùrẹ́ ọkùnrin kan ló wá wánú àwọn bàánú kò lé lọ́nà àwọn tí ń gbé Mádínà jọ kan fàkálà mímọ̀ ní ìtàdí ó dà ìpé ìlú tí wọ́n dúró fún mi ìlú tí wọ́n dúró fún mi lélé ibi tí wọ́n ní máa ti rá náà bèèrè títọ́ ọmọ ọ́nkù rẹ̀ kan fi wá kí ìjọ kan lọ́rùn bá ní Qaila àwọn Banu Qaila yẹn yattabi'una rajulan bu'itha fi Makkah wọ́n tẹ̀lé ọkùnrin kan kiri ní ìsìn ìjọba rí ó padà wọlé ṣá faqad ra'ay òtútù bẹ̀rẹ̀ sí mú mi qala ó sin ẹnìkan tí ẹ fi kú ó sin ẹlòmíì tí wọ́n fi kú ó tún ẹlòmíì tó ka kìíní ìgbà tí mo sọ fún yín nígbà tí mo ń tún kà nǹkan tó yẹ pé ó yẹ ká tó kà fún wa inshallah wọ́n ní fawajadtu nafsi tahta an-nakhla fún ní mọ́lẹ̀ amù kí ló ṣẹlẹ̀ tánà sọ yẹn tánà ló dé yẹn ọ̀gá mi bá wù mí pé máa ṣàánù lórí
Wọ́n yẹn náà máa sanwó. Salman jìyà. Salman jìyà. Ó ní la ilaha illallah. Ó ní nínú riwaya kan fàlà tọ̀mọ́ ni ó gbá mi létí níbò mí ó sọ ìwọ̀n ìṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ ni mo ń fi títí tí wọ́n sọ pé mo ti jìyà pọ̀ tó gbé mi débi òrùpá ẹrù ní rí ní tó gbé mi débi ní ẹ̀ sí ọba kò ìlà ashabi rasulillah bá fi wà náà bí níbẹ̀ ìlànà bí wó mi wà qawmu kal-ghuraba wọ́n láwọn tí ń tẹ̀ ó ní nínú tí mi náà jẹ́ kúrè àti ìkàlù sọ́dákọ̀ ni ẹ́ ó ní fanadara ilayhi an-nabi bí wọ́n ṣe sọ fún tó kẹ́lẹ̀ mọ̀ pẹ́sà wọ́n tó báyìí ìgbọ̀nà tó sínà mo tún wá lọ wá àwọn akílò pẹ̀lú ń bá ní faqad alimtu annaka la sí àtọ̀wà láàrin sọ́dápọ̀ àti àdíyà yàtọ̀ wà ọ̀ sọ́dápọ̀ láàrin wà ákàlà ashabuhu wọn àtàwọn jama àwọn sàbí rẹ̀ wọ́n bá jọ jẹ́ mo ní khullatun thaniya àti khaslatun thaniya àwọn sàbí lè fi náà lọ títí fa adraktu an-nabiyya sallallahu alaihi wasallam mo bá nàbí jọ kà wọ́n fẹ́ sí òkú ní ànábì wá méjèèjì báyìí pé khatamun nubuwwah ó bí sí rí ó ní falamma rẹ̀ ana astathbitu sallallahu alaihi ìwọ wá ní Gulam Ahmad tó kú sínú toilet àtàbà dé lọ́wọ́ ní kìíní kan kò sáàfẹ́ convince wípé tí bá ti fún ilẹ̀ rí ẹ̀mọ́ ń sá lọ ní èyí sí ìpadà yíwọ̀n ṣùgbọ́dá wà sọ lẹ́yìn Ogbà ọ̀lẹ́ Ànábì ó yàtọ̀ ìsàlálàáyé sọ́nà
Gula Muhammad wọlé tẹ́mi náà ni wọ́n. Sábìlì Gula Muhammad ó ní ànábì lè. Tí ó wà ní àwọn ọmọ wáyé wà. فرأى خاتم النبوة قال أشهد أن لا إله وحده لا شريك له وأن محمدا عبد الله ورسوله. وجرك Salman Al-Farisi, Abdullah ibn Abbas ni o raḍiyallāhu ʿanhumā òní tún sọ fún wa pé ẹ̀gbọ́n tó ní Salman rí sáwọn èèyàn lè Ànábì látara ìtàn tí mo sọ fún wàhálà tí mo ti ṣe, ìyà tí mo ti jẹ wá dùn pé mo wá kọ̀nfàmù wípé Ànábì Ọlọ́run lẹ́ni ìlú tọ́. Ó ní walakin mọ̀ná mo wà nílẹ̀ ọ̀gá mi, mo gbọ́pọ́ tó ti jọjá Uhud pé èmi ò tún sí bẹ́ẹ̀. Ó nígbà tí wọ́n dé láti Uhud qala liya an-nabi sallallahu alaihi wasallam, Ànábì sọ pé ya Salman, ìrẹ́ Salman, káàtì sayyidaka, bá ọ̀gá rẹ̀ bá sọ̀rọ̀ ó tí ọ ní mukatabu jẹ́ kó name price ẹ̀. Ó ká pẹ̀pẹ̀pẹ̀ kan ó bá rí innaka tabi'u nafsaka bi thalath $300 to fakiruha ọgbẹ̀ ilẹ̀ ní tuntun kí sí pọ́nà ọ̀rá ò fakọrọl out ní ọgbẹ̀ kó wá ṣe pọ́ ìgbà tí ó fi ní ọmọ ó wà fún mi ní àrùbáyínà ó kíyà máa ti ẹ̀kọ́kọ́ tí ẹ̀ ń sọ̀rọ̀ ní àkọ́kọ́ bó máa ti ẹ̀ tí kọ́kọ́ rí síìdì tí máa gbé 300 bó máa ti kọ́kọ́ rí náà. Olùbọ́bá Nàbí sọ̀rọ̀ àwọn olùbá sọ pé àìnú akhakum Salman ẹ̀ràn lọ́wọ́ oníwà ẹ̀wọ́n ṣe rí síra wọn. Wàkánà ashabi ó wá pé àwọn sàábí Ànábì ní sàábí tí ẹ ashabi àwọn èyí yes àti wá parí ẹ báyìí. A rí sínú gbogbo ẹ̀tàn ó kù 40
in tó lè dàbí ẹyin tó jẹ́ gold faqala ma fa'a Ànábì nígbà lọ fi san àgbáyínà ń pè àyẹ̀ ó ní kayfa ajzi ó ní sì sẹ̀sì nílé ìpadà yá oníjò ní máa san padà Ànábì tí ẹ kọ́kọ́ lọ san oòrùn bá yọ 40 bẹ́ẹ̀ sẹ́kùn bá kó fọ́gáàmì Ànábì wá sọ pé sallallahu alaihi wasallam gbogbo àwọn nẹ́kìlá tó fẹ́ gbìn yìí o tó bá ti fẹ́ gbìn kọ́kọ́ gbé wá bá mi o because ìgbà míì ẹlẹ́ gbìn 1000 kí 100 yìí ó ní gbogbo kọ̀ọ̀kan tí wá fẹ́ gbìn báyìí máa gbé Ànábì wá fọwọ́ rẹ̀ kan báyìí Ànábì olè yà lọ gbìn Ànábì fọwọ́ rẹ̀ kan báyìí ó yà lọ gbìn ó ní fàkọ́ wà máa máa tàbí ń háwá lórí mùsùlùmí ọ̀gá mi wá yọ̀ǹda mi Allah bí wọ́n ṣe dé tó báyìí wọ́n dé látogun Uhud lè nígbà Islam ni mo dé gbọ́nlọ́pọ̀ ẹrú ó yá nígbà ló kú ogun Khandak yìí là ń pè ní Ghazwatul Ahzab olóòrùn sọ́nù Suratul Ahzab pé hunalika butuliyal mu'minuna wa zulzilu zilzalan shadida àmì wọ́n wò lógun yẹn ogun yẹn ni káàbò lọ ọ̀nà 18 ni wọ́n ti kún arùgbó ti kún àwọn sàbéjì àgàn mo wà Khabbab bin Arat sọ pé mo wà pẹ̀lú Umar bin Khattab radiyallahu anhu níjọ́ kan ó lọ bá ṣí ẹ̀yìn ohun wá ní kó ti rà kí ní ó ní mọ́ kàwẹ́ kó owó lásán ní mẹ́ sí àyàn wọ́n rú wá ní ààrẹ ó ní wọ́n mú mi wọ́n ní kí n dá èyí dé ọ̀rá tí ń sàn látara mi ló paná tàwọn wí ẹgbẹ́ ma fàágùn Wallahi tí sàábé kan bá wọlé ayé wà lé ní ó dá ọ̀gọ̀rọ̀ sálàfí mi mùnáfìkì ní ó pé ìwọ náà kàn ṣe rọ́dù ní mùnáfìkì ní ọ́nà ní kìnígbà tí yamunnu alayya islamu walillahu yamunnu alaykum an hadakum wọ́n ní mọ̀ sọ pé ààyẹ̀ tí ẹ̀dúgbẹ́ ó fi mọ́nà ẹjọ́ náà ẹjọ́ ní ọfà ní abẹ́ pé èèyàn fún àyìn ni wọ́n bẹ́ẹ̀ tàbí ní òlè wá ẹgbọ́n àwọn mílò fọ́ gba ọfà ìwà àmì wà ó bá èèyàn méje jà
ó wá fẹ́ san ẹnìkan náà fẹ́ san wọ́n wá gé ọwọ́ rẹ̀ mọ́dà kò lọ́wọ́ mọ́ tó fi kú àwọn ìka àárín báyìí wọ́n ti gé dànù Talha ibn Ubaydillah níjọ́ tá Ànábì sọ fún Abubakar Siddiq radiyallahu anhu Ànábì ni ma nafa'ani malu Abi Bakr Siddiq kò sówó tí mo sàǹfààní bẹ̀ tó wú Abubakar àjọ mọ́ náà mo kàn fí láti sọ pé ìwọ ló lè gbà tó wò mí náà ok tàbú Gọ́sùwátù Ahzabu yìí o ní gbogbo àwọn Christian àti Jù wọ́n kóra pápá قالوا هذا لا ẹjá kọmọ́ ti lọ ẹ̀ هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافق wọ́n ti múra kún lé báyìí tán lọ lé ní ogun yẹn ó ti tó ọ̀sẹ̀ kan tó jẹun ẹ̀ tánà bí òrùn jẹjẹ wọn kò sí complete fẹ́ nìkàtà mo rí pé inú Ànábì ti lẹ̀ mọ́ra wọn khimas inú ti lẹ̀ mọ́ra wọn báyìí o làfí mọ́ sẹ̀rí pánà bí tẹ́ ẹ bá gbọ́ tí mo sọ pé Allahu Akbar ẹ má sáré lọlẹ̀ díẹ̀ ní lọ báyìí o sallallahu alaihi wasallam lókùn yíò Ànábì sallallahu alaihi wasallam ikùn rẹ̀ ti lẹ̀kọ̀ mẹ́yìn wọ́n wá ń gbẹ́ khandak Ànábì àwágán jẹun àwọn náà ni wọ́n kó rẹ̀wẹ̀sì ọkàn báwọn yóò yẹ́ bọ́lọ̀ ti sọ́nà Suratul Munafiqin sàlẹ̀ ó ní لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا wọ́n ní ẹmọ́ náà lé wọn lórí mọ́ ẹ̀yin náà ẹ̀rìn wọn lọ́wọ́ orí owó lẹ́yìn náà lé wọn lórí ni wọ́n fi ń rí ẹ̀sìn ẹ̀ṣẹ́ ẹmọ́ náà ولله العزة ولرسوله لا يشعرون لا يفقهون èyí ògbọ́n nǹkan yìí يقولون لا يرجعنا إلى المدينة لا يخرجن الأعز منها الأذل àwọn ẹni jẹ́ pẹ́rẹ̀ yìí gan jágbé ọpọ̀ lù bẹ́ẹ̀ lọ́lọ́ ni ولله العزة ولرسوله وللمؤمنين ولكن وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ àwọn Ọlọ́run ló wó wá àwọn lọ́rọ̀ wá Salman ní adébẹ̀ àwa dẹ́tán ní ogun khandakide the first ogun tó kọjá báyìí ó sì lo experience ẹ̀ wọ́n ti pọ̀ ẹwà mùnáfíkí ṣe ń sọ yẹn wọ́n ní inna buyutana awratun Ọlọ́run ní wa ma hiya bi awra oníkọ̀ọ̀kan náà rán pẹ́ra wọn pé ẹjẹ́ asá
ẹgbọ́nà sálójógún. Inna buyutana awratun wa ma hiya bi'awra in yuriduna illa firara. Wọ́n fẹ́ sálọ ní ọlọ́ni walau dukhilat alayhim min aqtariha thumma su'ilul fitnata la'atawha wa ma talabbathu biha illa yasira wa laqad kana ahadullahi min ẹjá lọ Munafiki àmì qabilu la yuwà ní sálàíláì láàyè láàkọ́ ìgbádùn yíò sì ní arada bikum su'an aw arada bikum rahmah ẹbí wọ́n pé bẹ́ẹ̀ ṣe ń lọ tí pẹ̀pẹ̀ bá jẹ inú jọ́nà ta ní ó gbà ilẹ̀ because nínú ogun báyìí ti sátẹ̀ẹ̀sì délé yìí lẹ tó jẹ́ mùsùlùmí gidi gan ó kàn tọrọ àyè lọ́dọ̀ ànábì báyìí èjì ó sì pa ogun kọ́ndàkì náà ni àfẹ́jọ Muslim ọ̀dọ́ kan ní bí 19 ó ṣẹ̀ fẹ́yàwó ogun kọ́ndàkì náà ọ̀nà ànábì gbé sókè báyìí pé àwọn oníkànnà bí o jí ní táwọn ẹfẹ́ràn rẹ̀ dé ànábì ní àsìkò rẹ̀ ló tó toró náà ti pa ìjò yẹn wọ́n ní àlùjànnú lè jù yẹn o ló fa lé ẹmọ́ sáré pa wọn ẹ̀dúró ìgbàyìnlẹ̀ lọ́wọ́ lọ́nà bọ́lọ̀ bá sì ní kó orí ó ṣẹlẹ̀ sáwọn tí ó wáyé sẹ́yìn ní kankan tẹ́ṣì sí ìjẹ́ ẹ mọ̀ pé ogun yẹn wọn ò jà àpadàjà ní Khandak the only thing tó ṣẹlẹ̀ ní pé wọ́n kà ju ìkíní látọ̀ kan síra wọn tán ọlọ́gbà bá tẹ́gùn lé ogun ọlọ́ni wọ́n bá sì benefit pé àwa náà wọ́n ní Ọlọ́run ní jẹ́ Munafiki onírè gúnlé olórí láíláí gbogbo ogun tí Munafiki bá wà ní wọ́n yẹn torí pé wọ́n lọ Húdù ní Húdù sí dàrú àní orí torí ẹ̀ ilé ọ̀tà ṣẹlẹ̀ Ọlọ́run sì wà gbẹ́ ìgbàdì wọ́n sì ṣe orí ìṣòjò rẹ̀ nígbà lè rú náà sójú ọ̀nà Ọlọ́run ibi tá bá gbọ́nà wà dé ló kọ́ ó ní ibẹ̀ tó bá débì kan Ọlọ́run yóò gbẹ́gbọ́n ó dìsáàbù ilé orí tí yóò bá dìsáàbù tọ́nà bá sì fẹ́ kẹ́yàn kò ní fi ṣe dédé yàn láyé oríire ní bọ́lọ̀ sí sọ̀rọ̀ àwọn Munafiki kiri àbí bọ́ọ̀lù Ọlọ́run sí wá sọ̀rọ̀ àwọn mùmínú ní هذا ما وعدنا الله ورسوله sallallahu alaihi wasallam ala yastahi an
ba'udatan ama ma fi rabbi wọ́n ní òdodo lọ́rọ̀ yìí wa amma alladhina kafaru the same thing fa yaquluna madha arada Allahu bi hadha mathalan ahdi bihi kathira Allah ní nǹkan ọ̀kan yóò fi sọ àwọn kan yóò sì fa àwọn kan mọ́nà yóò dínlù sí ní fáìlì ni Ọlọ́run ní fáìlì rẹ̀ àdọ́là ni the same thing yẹn yóò fi sọ àwọn wa ma yudillu bihi illa al-fa wọ́n stay now when علي ìsìn bẹnu wọn tí ó tán sórí tó sọ ẹ̀mí ẹ̀ padà wà máa bá dàlú tẹ́bí ìlà wọ́n òjò ẹ̀ wọ́n dé ogun tí wọ́n ti jagun kọlù anábì wọ́n gbé kí la ṣe Qala Salman kunna àwa ọmọọba ni wọ́n bá ṣe jagun ní Farisi àwọn Persians wọ́n sì jà ẹ̀lẹ́ ogun bí náà ọ̀yá a jẹ́ pé kìí ṣe gbogbo nǹkan nuclear bomb àwọn olóṣèlú tí wá tàbá tí wọ́n bá ti a lè ṣe 50 wọ́n náà pè ní the wolves trench ẹgbùn because tẹ́bá ọkọ̀ mọ̀ tafà látọ̀ kan lọ ó sì yẹn ṣe blog ìyẹn náà wọ́n ń gbìyànjú ẹ̀ tó fi ṣe àwọn díẹ̀ tó ṣe léṣe ọlọ́nkan tó mú atẹ́gùn wọn ni ó palẹ̀ ogun ọmọ Salman Al-Farisi alọ́kùnmọ̀ Kùránì ni wọ́n ní kúlù náà kò sí kankan ọmọ kí tí ò sí bí àfáà rẹ̀ ẹ jẹ́ kí n kàkí fún yí bí àfáà wà náà làwọn náà sí tàbí onífàkọ́ọ̀lá asmẹ́ ó yá jẹ́ gbọ́ kìrà ó mi pé èyàn máa kàn wò pé èyàn lè wá àdísì ẹnìkan tọ́rọ àwọn ọmọ kéwẹ́ kò sẹ́n tó mọ àdísì bí àfáyìn wọ́n mọ̀ bí títí mọ́dún ó ní bóò ló ṣe ká wà lẹ́yìn ìdá إذا تجلى والذكر والأنثى كلا ينكا وما خلق الذكر والأنثى الله أكبر إذا يقولون
تقي ولما قرب لابن مسعود موت ọ̀rẹ́ ni Salman tún wá jẹ́ ẹwà wà tí níbi pé Salman wá wà lọ léjọ́ kan ó wá báyàwó ẹ̀ àwọn àfáà sọ fún qabla hayatul hijab innahu qa'imun bil-layli wa sa'imun bin-nahar kò lè súnmọ́ bí ya ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ Allah èmi náà ya múra ó ní àpéyẹ jájọ ẹwà wọn ọ̀rẹ́ tán fẹ́ràn ara wọn Salman tún súnlé wọn níjọ́ yẹn àsọ́rẹ̀ èèyàn lè súnlé yẹn tí àbúdà tí ó ti fẹ́ lọ mọ́ blá àbúdà tó wọ́n di ó tó kí náà rẹ̀ alọ́wọ́n máa járógbé èṣù àdìkàlẹ́ká àpọ̀ ara nínú àwọn akẹ́sọ̀sù tí jẹ́ pé àdìmọ́mù ní khilafa Usman àwọn al-Asbahani Salman Al-Farisi ilé ìtasọ̀